Orúkọ mi ni Olóyè Waheed Muraina Ọláńsílẹ̀ tí mo jẹ́ àgbà Akin Báṣọ̀run ilẹ̀ Yorùbá. Mo dúpẹ́ lọ́wọ́ olóyè lóyè, mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé, mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé, mo dúpẹ́ lọ́wọ́ àgbàlagbà, mo dúpẹ́ lọ́wọ́ obìnrin, mo lè dúpẹ́ lọ́wọ́ gbogbo ọkùnrin, mo dúpẹ́ lọ́wọ́ wọn tó nílé ayé, mo dúpẹ́ lọ́wọ́ lọ́balọ́ba, mo dúpẹ́ lọ́wọ́ olóyè lóyè. Mo wá fi ọpẹ́ mi fún Ọlọ́run Elédùmarè àti bàbá wa ọba Adéyẹyè Ògúnwùsì kejì Ọ̀jájá kábíyèsí. Gbogbo ibikíbi tẹ́ bá wà, ilẹ̀ ire ni o. Kádé kó pẹ́ lórí, kí òkèlè kó pẹ́ lọ́wọ́, kẹ́sàn ọba kó gbé kó pẹ́ o. Ọ̀rọ̀ mi ní ṣókí ní àṣálẹ́ yìí tàbí lọ́sàn-án tàbí lálẹ́, gbogbo ìgbà tó bá bọ́ sí níbikíbi tí ẹ bá ti rí fọ́nrán yìí wò, òun ni wípé ó dá lórí nǹkan mẹ́ta. Àkọ́kọ́ ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ọba Rashidi Olúwo. Wọ́n ní òjò ń rọ̀, èèyàn sá sẹ́bẹ̀, bójò bá ń rọ̀ èèyàn sá sábẹ́ igi, tójò bá dá òun ni tabẹ́ igi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Wọ́n ní ká máa rántí gbáalé nítorí pé àmọ́ ètí tó kó lè so. Ọ̀rọ̀ tán sọ nípa bàbá wa Ọ̀nìrìṣà olórí ọba aládé kábíyèsí ọba Adéyẹyè Ògúnwùsì ó pọ̀ ju ẹnu wọn lọ, wípé ọ̀wọ́n kópa tó pọ̀ nígbà tí bàbá wa Ọ̀nìrìṣà ọba Adéyẹyè Ògúnwùsì tó fẹ́ jọba. Ipa tán kò yẹn àtọwọn ẹni tí wọ́n fóònù ẹ̀, ó yẹ kó sọ ẹni tí wọ́n bá wọn pè kán tó lè rí ọba yẹn jẹ, kí ọba wa Adéyẹyè Ògúnwùsì Ọọ̀ni Ilé Ifẹ̀ kó tó lè jẹ ọba yẹn. Ó yẹ kán sọ ẹni tí wọ́n bá wọn pè àti ọ̀wọ́n pátákó kí ọba Adéyẹyè Ògúnwùsì kó tó lè jọba yẹn. Bí èèyàn ò bá rí wọn fẹnu sọ, kò yẹ kó máa fẹnu ẹ̀ sọ wátawàta ọ̀rọ̀ tàbí kó máa fẹnu ẹ̀ lu bómúbómú. Bọ̀dé mo ń fi àkókò yìí rọ bàbá wa ọba Adéyẹyè Ògúnwùsì olórí ọba ilẹ̀ Káàárọ̀ Oòjíire nílẹ̀ Yorùbá, wípé Ọlọ́run ti gbé wọn ga. Ọba Adéyẹyè Ògúnwùsì Ọọ̀ni Ilé Ifẹ̀ ó dàbí igi àgbálùmọ̀ tó kó èso tó pọ̀ sórí rẹpẹtẹ, ṣùgbọ́n tọmọdé tàgbà ló ń sọ̀kò ló ń sọgi, nítorí pé gbogbo wọn rí adùn àti oyin tí wọ́n fẹ́ rí mú lára àgbálùmọ̀ yẹn. Àgbálùmọ̀ yẹn kò torí ẹ̀ kó kú, kò torí ẹ̀ kó má so. Tọdún bá tún gorí ọdún, àgbálùmọ̀ yẹn á tún so ju tọdún tó pọ̀ ni. Àwọn tó ń ṣèranù kí kábíyèsí ọba wa Adéyẹyè Ògúnwùsì kò rí tiwọn rò, torí pé wọ́n mú dàgbàsókè bálẹ̀ Yorùbá, wọ́n mú dàgbàsókè bá lọ́balọ́ba ọba aládé. Ọọ̀ni Ilé Ifẹ̀ kì í ṣe ẹgbẹ́ ọba kan nílẹ̀ Yorùbá, àfọba tó bá fẹ́ fẹnu ẹ̀ ra ẹ̀sọ́ owó tó wúrò. Bọ̀tí mo fẹ́ kán máa rántí pé tán bá nànà kí ọ̀bọ náà máa gbèjà o. Ẹni tí ọ̀rọ̀ yìí bá taba pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni, ẹni tó bá tọba kó bínú, kó ṣe ohun tó bá fẹ́ ṣe kárí káwò. Wọ́n ní àrùn jẹ́ àrùn, adẹ́tẹ̀ ń sáfá sínwín ni o. Àrùn ju àrùn lọ, adẹ́tẹ̀ ó tún ń sáfá sínwín ni. Nítorí wípé èèyàn kò lè máa fi olórí ọba wa nílẹ̀ Yorùbá tí gbogbo wa gbójú bá nínú ìtàn pé àròlé Oòduà ni, kó máa fi wọ́lẹ̀ níwájú irú àwa tá a jẹ àgbà Akin Báṣọ̀run Yorùbá. Àgbà Akin Báṣọ̀run Yorùbá dàbí dìfẹ́ǹsì fún ọba ni. Tí ọba Olúwo kò bá jáde láti apologize lórí ohun tí ó ṣe yẹn, orí adé á bí, nítorí pé a fẹ́ mọ ipa tó kó kí ọba wa Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì olórí ọba
aládé káàkiri ilẹ̀ gbogbo Yorùbá. A fẹ́ mọ ipa tí ọba wa Rashidi tó kó àtẹni tó sọ pé òun fóun. Ká máa rántí ìgbà tá a bá ń fùwà pé àtúbọ̀tán ń bọ̀. Ìgbà tẹ́ fẹ́ tà wá sóko ẹrú, ṣé bí àwọn èèyàn ni wọ́n gbàjọba tí ọ̀nà máa kọ́ mọ́ṣáláṣí ogún tọ́nà wọn ò ní ìdí mọ́ṣáláṣí, ìdàgbàsókè ìlú wọn náà fẹ́, ṣé bí nítorí àpò tiwọn ohun tó máa tán tá máa fi sílẹ̀. Orúkọ mi ni Olóyè Waheed Muraina Ọláńṣílé tí mo jẹ́ àgbà Akin Báṣọ̀run ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́ o, Yorùbá kò ní di ìmẹ́rí o, nítorí wípé nígbà tí mo ti gbọ́njú 59 years ni màá ṣe ní August 28 ọdún tá a wà yìí. Mi ò tí ì gbọ́ rí wípé ọmọ Haúsá jáde ó ń bú ẹ̀mà wọn àbí ó ń bú ọba wọn. Àwa Yorùbá yìí náà ni ibi tá a bára wa dé la rí yìí, ṣùgbọ́n àtúnṣe ti ń wọ̀ o, torí gbogbo ọmọ ọba ilẹ̀ Yorùbá gbogbo wọn náà ti ń ronú pìwàdà. Ilẹ̀ Yorùbá kò ní parun, àṣà Yorùbá kò ní mẹ́rí. Ọba wa Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì, ẹ pẹ́ láṣẹ, ẹ jèrè àṣẹ, ojú ẹ̀dán kì í fọ́, ẹ̀dán kì í kú, lágbára Ọlọ́run a máa rí yín bá. Ohun rere báyìí lè máa ṣe. Àwọn ọ̀tá tó ń gbógun tì yín wọ́n máa ṣubú níwájú yín ni bó ṣe máa jẹ́ nìyẹn. Ire o.